Isaac Akíndàíní Adédọ̀tun Adénẹ́kàn àkàsílù ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ọpẹ́ lọ́nà àfolúwa àwo tẹ́ ń gbọ́ lọ́wọ́ yìí ìkìdá ọpẹ́ la pé bàdáyọ agbọ́lá ọlọ́run ló fún wa kọ́ o ipa wa náà kọrin bẹ́ẹ̀ ọlọ́run ló gbé wa kọ́ tẹ́gbà tí ní kọ́pì tiyín ẹ kàn sí wa láfta ètò kẹwàá gba kọ́pì tiyín ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run it is called absolute praise ìkìdá ọpẹ́. Ó yẹ ká dúpẹ́ o àrá sán òtútù mú. Ibikíbi tẹ́ bá ti ń gbọ́ wa orí ètò early praise láwà láti Dayọ̀ Agbọ́lá rédíò TV a gbọ́dọ̀ máa fìyìn fólúwa lójoojúmọ́ ní wákàtí níṣẹ́jú ìṣẹ́jú a dúpẹ́ lọ́wọ́ bàbá. Bá a ṣe ń gba gbogbo eré wa padà ẹ̀jẹ̀ á máa gbọ́ ohun táyé fẹ́lẹ́ náà tún bá wa sọ. Kálukú sọ oore tó Olúwa ṣe fún wa náà ni o ẹ gbọ́.
Ayéfẹ́lẹ́ ó ní olúwa ti sáyẹ̀nsì bàbá ti sáyẹ̀nsì. Káyọ̀dé Babalọ́lá ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò Sàáké ọkọ̀ ọdún ọlá ẹ mọ̀mọ́ káàbọ̀ ẹ kú bẹ́ẹ̀dẹ̀ àná àṣèyíṣẹ́ mi Sàáké ọjọ́ ìbí lánàá bí wọ́n ti ẹ̀ pè wá àgbọ̀ àrí gbogbo ẹ káàbọ̀ sórí ètò. Nítorí Sàáké ọlọ́jọ́ bí àná Agogo Ayọ̀ bàyà Ayéfẹ́lẹ́ àti Dábìdì Jẹ́gẹ́dẹ́ òun la fẹ́ gbé sí torí Sàáké ibi kí ni tẹ́ bá wà ẹ máa jó amọ̀pẹ́ ìmúra chọ́ọ̀chì lọ́wọ́ ni tẹ́ bá sì ti ń bọ̀ ẹgbẹ́ náà ti wá dání àti kéèkì wa ìdẹ́jẹkù lánàá ẹgbẹ́ wa Agogo Ayọ̀ lélẹ́yìí nítorí Sàáké. Agogo Ayọ̀ gbogbo wa kó máa ró kógókógó kó máa ró kàngẹ̀kàngẹ̀ Agogo Ayọ̀ mi kó máa ró wọ́kọ́. Káyọ̀dé Babalọ́lá deputy governor lọ́la ẹ bá wa kí ọdún ọlá o àbọ̀dún ayọ̀ ni ẹ bá wa kí ẹ ṣáà káàbọ̀ sórí ètò.
yẹ Olódùmarè àti lo January tán Sunday tó tún láàsì lóṣù February la wà yìí àti ti lóṣù méjì tán Olúwa mọ̀ dúpẹ́ ọpẹ́ ló yẹ ọ́. Agogo ayọ̀ wa kó máa ró kóró kango kóró kangé níbikíbi tá a bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà ní o l'Amẹ́ríkà ní UK ní Germany ní kágogo ayọ̀ wa kó máa ró. Any president la wà láti Dayo Agboola rédíò TV yes. Ayéfẹ́lẹ́ ló ń kọrin lọ́wọ́ òun àti Jẹ́gẹ́dẹ́ onílù wọ́n ń kọrin. ṣe Sake agogo ayọ̀ wa kó máa ró ni anyhow anytime anywhere agogo ayọ̀ wa kó máa ró. wọ́n ní ẹ gbé Jésù sókè níbikíbi tẹ́ bá wà lift him up. ẹ bá mi kí Sake pọ́npọ́ ọjọ́ ìbí wọn o àwọn ọmọ February àṣekàn ní last week àtúnṣe kan lónìí Olúwa ṣe. a máa gbà lẹ́nu Ayéfẹ́lẹ́ a tún gbé fún Láre Tẹríba padà ó ní gospel yahoo sèlè ń pelé yìí
Láre Tẹríba. Gospel Yahuse látọ̀dọ̀ Láre Tẹríba ẹ tún gbọ́. Full of mystery, I know. You are this king, and no one shall be like you. Oh, what I know is full of mystery, I know. You are the king, and no one shall be like you. From the bottom of my heart, may me to glorify you, Papa. From the bottom of my heart, may me to appreciate you, Papa. You are the king of my life. Gospel Yahuse gbogbo ẹ̀ náà a fi ń yan Ọlọ́run ni. Láre Tẹríba Gospel Yahuse. Gospel Yahuse orí ìdájọ́ Agbọ́lá rédíò TV náà lẹ́ ti ń gbọ́ o. Láre Tẹríba Gospel Yahuse. Tọ̀pí òòṣà ẹ bọ̀ mọ̀ káàbọ̀ sórí ètò àwọn tiwa láti Texas Houston Texas ẹ kú àbọ̀ sórí ètò broadcaster làwọn yẹn o láti BCOS ní Nàìjíríà wọ́n tún wá kalẹ̀ sí Houston Texas Tọ̀pí òòṣà ẹ káàbọ̀ sórí ètò bàbá ń kọ́ àtàwọn ọmọ mo ní bàbá ṣe wọlé ẹ bàbá ṣíà ẹ àdìpẹ́ ti ṣíà ẹ àdúpẹ́ ẹ káàbọ̀ Yahuse Gospel náà pélé yìí Láre Tẹríba ní ẹ gbọ́. Ẹ̀rí pé lè tún lè yàtọ̀ Yahuse Gospel Láre Atóríṣe.
Tọ̀pí òòṣà mo rọ́wọ́ ẹ thank you for sharing it ẹ ṣé. Hallelujah náà làwọn máa ké orin ìṣẹ́gun ni. Dara George ó ní ká máa ké hallelujah ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí wa shout hallelujah náà ni ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ hallelujah lórí ìṣẹ́gun. Dara George bá wa dá sí. Ṣẹlẹ̀ sí ẹ wọ́n ṣáà ti hallelujah orin ìṣẹ́gun ni hallelujah ló wó di Jẹ́ríkò gbogbo tó bá dúró bí odi níwájú ẹ ìwọ́n hallelujah sí yóò balẹ̀ ni. Dara George ẹ ṣé. Hallelujah orin ìṣẹ́gun. The time is 9 minutes after 8. Ẹ̀yin tó yẹ pé ẹ̀jẹ̀ fẹ́ múra àti lọ chọ́ọ̀chì ni ẹ lọ máa múra o. Any praise lètò tó ń lọ lọ́wọ́ láti Dayo Agboola Radio TV. Ẹ lọ download application wa. Ẹ lè máa gbọ́ wa dáradára ẹ máa gbọ́ wa kétékété. Ẹ lọ download ẹ̀. Bí lárájọ yìí ń hallelujah fún wa. Kò sọ́ba bí Jésù kò sọ́ba bí Ọlọ́run láyé àtọ̀run níbikíbi kò sọ́ba bí rẹ̀. Ẹ já wọlé pẹ̀lú igwe.
sọ́ba bíi Jésù kò sẹ́ni tá a lè fi wé ẹ bá mi gbólúwa tóbi lórí ètò early praise ọpẹ́ là máa dá fólúwa ó ṣe. This one is Igwe by Midnight Crew. Orin náà ti ń pẹ́, ọjọ́ ti ń lọ lórí ẹ̀, ṣùgbọ́n ó sì ń tuntun sí everyday. Igwe. Igwe àbá alágbára ńlá Igwe. Bá a ṣe ń bọ́ látòrí Igwe ìyá Bọ́lá rẹ̀ la ní ká pè wọlé kó máa dá sétò yìí o. Lórí tilẹ̀ yìí ẹjọ́ sí Sára rẹ̀ náà pélé yìí Bọ́lá rẹ̀. Orin tẹ́ ń gbọ́ yìí ó ju ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ ó dẹ̀ sì tún wà time fixing evergreen song Sára rẹ òṣùbà rẹ ayérayé aṣẹ̀dá rẹ Sára rẹ rèé o Bọ́lá rẹ. Màmá nìyẹn Bọ́lá rẹ.
lórí ètò early praise ẹ̀yin tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń jẹ́ ìwà ni ẹ̀ṣẹ̀ ń wò wá ni ẹ màmá káàbọ̀ sórí ètò ọjọ́ ìsinmi tó lónìí ó yẹ ká lọ sílé olúwa ẹ̀ẹ́dẹ́ sílé olúwa dé yes ẹ máa gbórin lọ ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó dá wa sí. tẹ́ ẹ bá gbóhùn tí ìyá yìí sọ January ò já wa February ò fẹ́ wa dànù March ò má rí wa April ò ṣe pé yáyà ń tò ní kọ̀ọ̀kan àwọn ẹbá kírísọ̀n gbélé yìí àbúrò àgbẹ̀ Ayọ̀dèjì Emmanuel ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ṣàléwá ń kọ́ ṣe dáadáa ni ẹ sì kú ẹ̀yìn ti màmá ẹ káàbọ̀ sórí ètò. Núrò àfọ̀pẹ́dú bọ́mọ kan bá mọ núrò àfọ̀pẹ́dú ayébẹ́lẹ́ bá wà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. bẹ́rù nìkan bá mọ núrò kọ́ tọmọ gan bá mọ núrò ó yẹ kó dúpẹ́ ẹni bá dúpẹ́ orí àná átúrò mi gbà ẹ̀já máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá wa sí kó tún lè mọ ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára. ṣé nẹ́tíwọ́ọ̀kì dá lónìí ni Ayọ̀dèjì Emmanuel olúwa ṣeun o àdúpẹ́ ẹ bá wa kí tilé wá o àbí ṣalé wá ni ẹ bá wa kí. aago 8 kọjá ìṣẹ́jú 21 láti dárí Agbọ́lá rédíò TV ètò tó ń lọ lọ́wọ́ early praise ni òrùn tó ń bẹ lókè ó lè ṣaṣọ ó lè máṣọ gbẹ a sì nígbà díẹ̀ ká tó parí ètò yìí ṣùgbọ́n ẹ̀yin tẹ̀sẹ̀ ń wọlé ẹ̀rọ download application wa dárí Agbọ́lá rédíò lórí Google app Google Play Store lọ́fẹ̀ẹ́ ni ẹ download rẹ̀ gbogbo àwọn ètò tá a ti ṣe látẹ̀yìn ẹ ó lè gbọ́ lọ́fẹ̀ẹ́ ni lọ́fẹ̀ẹ́ bàbá fún wa. ó táyé bá sọ ẹ̀dá má fi bú ẹ̀bùdó àwa la mọ̀ tá a ṣe fún sẹ́yìn ayé fẹ́lẹ́. onídàá bí bàbá tètè jẹ́ epo ni. tèmi tó mi lẹ́rù o tèmi tó mi lẹ́rù tèmi tó mi lẹ́rù àgbẹ̀ ẹ̀dá má fi bú. ṣẹ́rí 80% ẹ̀dá lásán tí wọ́n bá ti fẹ́ràn mi ní ti fi 20% tó
kan gbé mi ọkàn yìí fẹ́lẹ́. Ọ̀rọ̀ kan gbé mi ọkàn fúkẹ́fúkẹ́. Ọ̀rọ̀ kan já mi lọ́kàn jù. Ó gbé mi lọ́kàn gidi. Ọ̀rọ̀ bá mi ṣe tẹ̀. Láìpẹ́ láàyè. Ayọ̀ mi bẹ̀rẹ̀ dé. Láìpẹ́ láàyè. Ẹ ó wá ọpẹ́ ńlá. Láìpẹ́ láàyè. Ayọ̀ mi bẹ̀rẹ̀ dé. Láìpẹ́ láàyè. Ó jẹ́ wípé ohun ayọ̀ náà la máa bára wa ṣe. Sake ọlọ́jọ́ bí àná ẹ kú oríire o, àṣeyíṣẹ́ mi ìgbà ọdún ni o. Mo fẹ́ gborin lẹ́nu Ayéfẹ́lẹ́, mo fẹ́ ní káyéfẹ́lẹ́ ó sinmi díẹ̀. Màmá call me on my phone, ìyá àpáta. Ìyá àpáta náà kọrin eléyìí, wọ́n ní àpáta ayérayé ṣe bí ìsádi mi. Ẹ jẹ́ gbọ́n tí ìjà fẹ́ sọ fún wa. Màmá Ruth àpáta àwọn náà kọ́ ni wọ́n ní àpáta ayérayé. Ẹ bá a gbọ́. Jésù lápáta mi ò sọ́ba bí rẹ̀ láyé. Jésù lápáta mi ò. Ta làpáta tiẹ̀? Jésù làpáta tèmi. Ta làpáta tiẹ̀? Ọlọ́run làpáta tèmi. Àní bí ìṣẹ́jú márùn-ún sí kí ètò yóò tó máa lọ bí kúnkùn dùn. Ẹ̀yin tẹ̀sẹ̀ ń gbẹ̀ wá ẹ káàbọ̀ sórí ètò Ṣọwọ́ Yá létò. Ètò ní ẹ má mà dá mi lóhùn. Early praise létò. Ètò ní early praise. Ṣọwọ́ Yá ti mọ́ ń lẹ́nu ní nítorí pé ojoojúmọ́ là ń ṣe. Early praise létò tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Yes, bẹ́ẹ̀ báyẹ̀ ń jọ ìwà. Àyè ṣì wà o. Òrùn tó ń bẹ lókè ó taṣọ ọgbẹ. Ìyá àpáta, màmá ní màmá àpáta. Àwọn náà kọrin eléyìí. Wọ́n ní àpáta ayérayé. Ẹ̀rí ó clean, ó clear.
Jésù làpáta mi ta làpáta tiẹ̀. Ká tó máa lọ mo ní ẹ wá polówó ọjà yín lórí rédíò àti tẹlifíṣàn wa, ẹ máa bọ̀, owó pọ́kú ni, kódà lórí fóònù yín ẹ máa rí gbogbo ẹ̀, lórí YouTube ẹ máa rí, lórí Facebook ẹ máa rí, lórí wẹ́bsáìtì wa náà ẹ máa rí, àti wọn máa pè dé. Mo fẹ́ fi àsìkò yìí máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ìwà. Èyá Yomi Davis, ẹ màmá káàbọ̀ sórí ètò adẹ̀tú round up lẹ́wà gbórí wọlé. Ìyàwó ńkọ́, ọmọ ńkọ́, ẹ kú àbọ̀ sórí ètò. Sálámọ́ ṣáàfíà ni. Yomi Davis, welcome to the show. I can see you. I recognize your presence. Ẹ káàbọ̀ sórí ètò. Màmá àpáta ló ń kọrin lọ́wọ́. Ó ní orin eléyìí àpáta ayérayé. Orílẹ̀-èdè Agbọ́lá rédíò TV náà lẹ́wà. Tá ti ń dá bí ẹdun, tá ti ń rọ̀ bí òwe. Àsìkò ti ń lọ 8:29. In the next 5-6 minutes, a máa round up. Ṣùgbọ́n ẹ̀tẹ̀ ṣẹ̀ ń join wa. Ẹ download application wa, ẹ download ẹ̀. Gbogbo ètò tá a ti ṣe ẹ máa bá lórí ẹ̀. Ẹ lọ sí under the podcast, ẹ máa rí gbogbo ètò tí a ti ṣe, ẹ lè play ẹ̀ back, ẹ̀yin kan lè download ẹ̀ sórí fóònù yín. Tẹ́ bá lọ síbi tí news yẹn ẹ máa rí program wa tá à ń ṣe 24 hours rédíò wa fi run, no dull moment, ó deep gan. Tẹ́ bá sì lọ síbi advertisement, ibẹ̀ la lè gbé advertisement yín sí tẹ́ ẹ ti lè rí wa. Yomi Davis, ẹ káàbọ̀ sórí ètò Apostle ńkọ́. Yes, kí n tó máa lọ. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa pẹ́ sórí ètò yìí. Ṣùgbọ́n mo fẹ́ kí orin àwọn Adégbòdù Twins ó máa lọ lábẹ́nú. Wọ́n ní hallelujah, hallelujah ni wọ́n pè é. Adégbòdù Twins. Ẹ má bínú, a tuntun gbé sí padà. Adéwálé Ọlọ́lá, ọ̀rẹ́ mi ọkùnrin dáindáin, ọkọ Olúfúnmilówó, ẹ màmá káàbọ̀ sórí ètò. Àwọn tí mẹ́rin ń kọ́, Olúfúnmilówó náà ń kọ́ Adémi ni. Ẹ káàbọ̀ sórí ètò. A kú ìsinmi òní. A mọ̀ pé ẹ̀yin ti church dé, àwọn ayé múra church ni o. Ẹ̀yin èèyàn wa ẹ pàdé wa ní dédé aago kan ní American time lọ́la, ní Nigerian time láago 7, ní UK láago 6. Ẹ pàdé wa lórí ètò Ṣọ́wọ́nyá. Àwa la máa wá, ẹ̀yin la máa bá. Kí n tó máa round up, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ gbogbo àwọn tí wọ́n join wa lórí ètò yìí. Arábìnrin Ruth Ọláìdé Adéjùmọ̀, ẹ màmá ṣeun, màmá onípọ̀mọ́, àwọn náà ta pọ̀mọ́. Tẹ̀yin tẹ̀ wà l'Amẹ́ríkà tẹ́rẹ́ jẹ pọ̀mọ́ gbígbẹ, pọ̀mọ́ kíká, pọ̀mọ́ aláta, pọ̀mọ́ dúdú, pọ̀mọ́ brown, fresh one. Aeroplane bíi 9 náà fi ń gbé wá ló ń wọ Amẹ́ríkà. Tẹ́ bá ti fẹ́ ẹ̀yẹ kàn sí wa, ẹ̀rí wa lẹ́yìn ètò.
ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé gan ni Ọmọlára Ìlúdóyin ẹ kú àbọ̀ o àwọn tí wà lálẹ́ góńgó nìbàdàn tó ń wà lọ́kọ̀ onífẹ̀ẹ́tẹ̀dó Amẹ́ríkà bí náà wà ìyá àṣeyí ẹ mọ̀mọ̀ káàbọ̀ ẹ ṣeun tẹ̀jọ́ ìwà lónìí adúpẹ́ Ọláwùmí Tẹ́wọ́gbadé adúpẹ́ tẹ̀jọ́ ìwà o ẹ kú ojoojúmọ́ God bless you dínóbù ọ̀gá mi onífìánó ọlọ́wọ́ fìánó ọlọ́wọ́ gìtá ẹ mọ̀mọ̀ káàbọ̀ sórí ètò adúpẹ́ o Tóyìn Star Abóríṣàdé immigration lawyer tó pójú owó àjọ àbọ́tímọ̀ bí náà ni ọkọ̀ Adéníkẹ́ bàbá Victor bàbá Stella ẹ bàbá ṣeun tẹ́jọ́ ìwà lórí ètò àdúpẹ́ Sami Remi àdúpẹ́ tẹ́jọ́ ìwà thank you for joining us on this program ẹ tún jẹ́ ìwà alágo kan lọ́la bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ lórí rédíò lẹ́ máa wò ó lórí Facebook bákan náà ẹ lọ sí YouTube ẹ kàn tẹ Dayọ̀ Agboola ó máa kó gbogbo ẹ̀ jáde ẹ ṣé Aládé Olúwaṣeun ẹ màmá ṣeun ojoojúmọ́ là ń rí yín lórí ètò wa adúpẹ́ o ẹ màmá ṣeun thank you for joining us today again adúpẹ́ God bless you Emmanuel Oyèdìran bàbá wa láti Ìbàdàn ẹ ṣé adúpẹ́ ẹ ṣeun Adékẹ́mi Oyèbámijí Adébísí adúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹjọ́ ẹ̀ wa ẹ̀túnjọ́ ẹ̀ wa tó wá ìdágo kan lọ́la àwọn la máa wá ẹ̀yin lẹ́ máa bá o ẹ̀dúpẹ́ Adéníkẹ́ Ajíbádé Abóríṣàdé aya Tóyìn Star màmá Stella nìyẹn màmá Victor ẹ jẹ́ sẹ́ni orúkọ ọmọ kẹta yẹn sí mi ò rántí mọ́ o àwọn àlẹ́ làwọn àṣekò mọ̀ ẹ̀ àtúnrántí ẹ sẹ́ni ẹ̀ fún mi ẹ ṣé Babafẹ́mi Oyèlẹ́yẹ olórin káàkiri àgbáyé wọ́n ṣe ń lọ South Africa náà ń lọ Nàìjíríà náà ń wá Amẹ́ríkà náà ń lọ sí London náà ń lọ gbogbo ẹ ṣé tẹ̀jọ́ ìwà lórí ètò ẹnìkan yẹn ń jẹ́ ìwà báyìí o Dẹ̀jọ́ Àrásánmí ẹ káàbọ̀ sórí ètò mo recognize presence yín ànífojú pa yín rẹ́ à ń dárúkọ àwọn èèyàn tó ń jẹ́ ìwà lórí ètò nítorí a ti mú ètò lọ síbi kòńkòndó ẹ káàbọ̀ Dẹ̀jọ́ Àrásánmí ẹ ṣeun Al Apatira ẹ bá bínú ti bá ṣí pé kò sámì lórí ẹ ni ẹ ṣeun tẹ́jọ́ ìwà ẹ kú ìgbà gbogbo adúpẹ́ Isaac Akíndàyíní ẹ ṣé tẹ́jọ́ ìwà lórí ètò adúpẹ́ ẹ ṣeun Adédọ̀tun Adénẹ́kàn àmọ̀dúpẹ́ ẹ ṣé tẹ́jọ́ ìwà lórí ètò Káyọ̀dé Babalọ́lá ọlọ́dún àná ọkọ̀ ọdún ayọ̀ bàbá Bímbọ́ ẹ màmá ṣeun tẹ́jọ́ ìwà a máa fẹ́ rí yín lójoojúmọ́ o a máa fẹ́ rí yín lójoojúmọ́ ẹ ṣé àdúpẹ́ Tọ́pí Òòṣà àbúrò mi tòótọ́ broadcaster lòun náà ó wà ní Houston Texas Tọ́pí Òòṣà ẹ ṣé tẹ́jọ́ ìwà o àdúpẹ́ àtọ́pẹ́dá Ayọ̀dèjì Emmanuel ẹnjìníà ọkọ̀ ṣàléwá láti Nàìjíríà ẹkú ọ̀rọ̀ èèyàn ẹkú ti màmá tánlólé ogbó ẹ ṣeun adúpẹ́ ẹ ṣé tẹ́jọ́ ìwà Yomi Davis Fúlàní Sálámọ́ ọkọ̀ tó sìn I recognize you I can see you thank you for joining us o ṣé gan ni God bless you àpòsù náà ńkọ́ ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi dáin ọkọ Olúfúnmilówó Fúnmiláyọ̀ àbí Fúnmilọ́lá ni ìyàwó jẹ́ tẹ́lẹ̀ owó ọ̀rẹ́ mi ti láyọ̀ ó ti láyọ̀ ó dẹ̀ ti lọ́lá so tó lọ́lá ló ń jẹ́ owó lókù tó fẹ́ ọkọ Olúfúnmilówó bàbá tí mẹ́rin ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò Ẹniọlá Akínláyọ̀ ẹ ṣé ẹ káàbọ̀ odò àti fẹ́ parí ètò tẹ̀sẹ̀ ń dé àdúpẹ́ ọkọ bíi pé bàbá Gbọ́lá hàn ẹ ṣé gan ni ẹ kú ojoojúmọ́ God bless you ta ló kù tí pè gbogbo ẹ̀jẹ̀ ìjọ ìwà ẹ ṣeun àdúpẹ́ o àdúpẹ́ èmi náà ní Dayọ̀ Agboola yín ọ̀hún Dayọ̀ Agboola màmá ní èmi ọmọ Jésù ọmọ Jésù ni mí o mo iṣẹ́ ọmọ èṣù ṣeun ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di àwa la máa wá èyí la máa bá pẹ̀lú orin Ìyá Àpáta ẹ̀jẹ̀ máa ráǹdì ẹ̀ ọ̀pù ẹ̀jẹ̀ pàdé wa láago kan lọ́la Dixon too much money alẹ́ pẹpẹ o mọ̀ káàbọ̀ ètò tí ń lọ bí ìparí pàdé wa láago kan lọ́la
torí èmi náà rè múra ṣọ́ọ̀ṣì àrèlé ìsinmi máa fi yín lẹ̀ pẹ̀lú orin ìyá àpáta kó máa lọ bẹ́ẹ̀ àpáta ayérayé. Myself, oh.